Ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 1949 ìṣẹ̀lẹ̀ kàyéfì ńlá kan máa ṣẹlẹ̀ nílùú Efon-Alaaye. Ìlú Efon-Alaaye táwọn wí yìí ló wà nípínlẹ̀ Èkìtì àsìkò yìí. Òun ló pààlà láàrin ìlú Èkìtì àti ìlú Ọ̀ṣun. Lásìkò tá à ń sọ yìí, ìyẹn lọ́jọ́ kẹwàá oṣù kínní ọdún 1949, ọba Samuel Adéníran Atẹ́wọ́gboyè kejì ló wà lórí oyè gẹ́gẹ́ bí Alààyè ìlú Efon-Alaaye. Ọba Atẹ́wọ́gboyè yìí òun ni ọba kẹtàlélógójì tó ti jẹ gẹ́gẹ́ bí ọba nílùú Efon-Alaaye. Bó ṣe di ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 1949 tá à ń wí yìí, ọkùnrin kan wà nílùú Efon-Alaaye nígbà náà, Òjó ni wọ́n ń porúkọ ẹ̀. Lójijì ni ọmọbìnrin Òjó torúkọ ẹ̀ ń jẹ́ Adédiwúrà tí kò ju ọdún kan lọ ló di àwátì. Níṣe ni gbogbo ìlú Efon-Alaaye dàrú gbúrúgbúrú lọ́jọ́ náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Adédiwúrà kiri. Ìyá Adédiwúrà bọ́ sáàrin ìlú ní ìlú Efon-Alaaye lọ́dún tá à ń wí yìí. Ó já rẹ̀ sí hòhò, ó bẹ̀rẹ̀ sí ní máa sunkún ìpè ká bóun wá Adédiwúrà ọmọ òun. Bí ìṣẹ̀lẹ̀ báyìí bá lè sì ṣẹlẹ̀ ní ayé àtijọ́, ààfin ọba ni wọ́n máa ń kó ẹjọ́ lọ. Báyìí ni wọ́n lọ sí ààfin ọba Samuel Adéníran Atẹ́wọ́gboyè kejì láti lọ fọ̀rọ̀ tó létí. Àràbíàmọ́ ta kábíyèsí gbé gbogbo àwọn olóyè ẹ̀ dìde àtàwọn ẹ̀ṣọ́ ẹ̀. Ó ní ká máa tú gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Efon-Alaaye láti wá Adédiwúrà jáde. Ẹ̀yìn ọ̀rẹ́yìn wọn ò mà rá Adédiwúrà o. Báyìí ni Òjó àti ìyàwó ẹ̀ náà lọ fi ẹjọ́ sun àwọn òyìnbó. Lásìkò tá à ń sọ yìí, ìyẹn lọ́dún 1949, àwọn òyìnbó ló ṣì ń ṣàkóso orílẹ̀-èdè yìí. Ẹ ó rántí pé ọdún 1960 ni Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ gba òmìnira kúrò lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn. Àwọn òyìnbó kò fọ̀rọ̀ ìfalẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìwádìí. Wọ́n da àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sílùú Efon-Alaaye. Ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 1949 ni àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ ìlú Efon-Alaaye láti wá Adédiwúrà. Nígbà tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn, ìlàṣírí tú pé àwọn òṣìṣẹ́ ọba Samuel Adéníran mẹ́ta kan wọ́n mọ̀ nípa bí Adédiwúrà bó ṣe dàwátì. Enoch Falaye oní babaláwo ọba Samuel Adéníran tá à ń sọ yìí, nígbà tí Daniel Òjó àti Gabriel Ọlábìrìnjọ tí wọ́n jẹ́ ọmọọṣẹ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n fi ẹ̀sùn bí Adédiwúrà bó ṣe dàwátì kan o. Báyìí ni ìwádìí ní agbára. Wọ́n kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Nígbà tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu lọ bọ̀, wọ́n mà tú àṣírí. Wọ́n ní ọba Samuel Adéníran ó mọ̀ nípa bí Adédiwúrà ṣe dàwátì. Àti wàá gbọ́ odidi ọba ìlú tó ń jẹ́ ọmọ gbé bó ṣe gbọ́ ọba Samuel Adéníran rèé o. Ó bá di ilé ẹjọ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀. Ilé ẹjọ́ kan nílùú Iléṣà ni wọ́n gbé wọn lọ. Ṣùgbọ́n bó ṣe dé ìlú Iléṣà tó wà nípínlẹ̀ Ọ̀ṣun àsìkò yìí, ilé ẹjọ́ náà lóhùn ò lágbára láti gbọ́ ẹjọ́ yìí. Ó tún taari wọn padà sílùú Àkúrẹ́ tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Oǹdó àsìkò yìí. Ìlú Àkúrẹ́ ni wọ́n ti gbọ́ ẹjọ́ ọba Samuel Adéníran àtàwọn òṣìṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Onídàájọ́ NS Pollard, ìyẹn òyìnbó, òun ló dá ẹjọ́ ọba Samuel Adéníran àtàwọn òṣìṣẹ́ yìí. Ṣùgbọ́n o, ọba Samuel Adéníran gba àwọn ògbóǹtarìgì agbẹjọ́rò láti gbèjà nílé ẹjọ́. Lára àwọn agbẹjọ́rò tí ọba Samuel Adéníran gbà lọ́dún náà lọ́hùn, àwọn ni olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ìyẹn aṣíwájú ìran Yorùbá tẹ́ ẹ máa ń ní, àti amòfin Bọ̀dé Thomas. Àwọn méjèèjì yìí ni wọ́n jẹ́rìí gbé ọba Samuel Adéníran àtàwọn òṣìṣẹ́. Ẹ̀yìn ọ̀rẹ́yìn, onídàájọ́ NS Pollard ó dájọ́ òkú fún ọba Samuel Adéníran àtàwọn òṣìṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Ó ní kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí á fi bọ́ lọ́rùn wọn. Lẹ́yìn tí wọ́n yẹgi fún ọba Samuel Adéníran àtàwọn òṣìṣẹ́ yìí, ìní àṣírí padà tú tí wọ́n sì padà rí òkú Adédiwúrà nínú igbó kan. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tó ń wo tẹlifíṣàn Yorùbá tòótọ́, ẹ má gbàgbé o, gbogbo àwọn nǹkan tí à ń gbé jáde ní abala yìí ó ti ń jáde nínú ìwé ìròyìn Yorùbá tòótọ́ tó ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá ó tún máa pàdé. Àwa la ó máa ṣe nǹkan o, nǹkan ò ní ṣe wá o.